tí ọwọ́ di làgbà o ọ̀sán já ọ̀run dọ̀pá olùfẹ́ gbogbo ń fojú ṣògbèrè ẹ̀kún abẹ́ orí kékeré já lórí ìfẹ́ kọ́lá. ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ kówé ẹyẹ ńlá kínigbó gbogbo igbó ló pa lọ́lọ́ ẹyẹ abàmì dún níjù ìjú mìtìtì ẹni máa gbé kó bá ní dárò àró ẹni máa lùkò kó bá ní dárò òsùn ẹni bá mọ lékelèké kó bá ní dárò ẹ̀fún JIMI SHOLANKÄ lọ nílẹ̀ yìí a ò rí mọ́ yéè pa mo rògùn lọ fọṣọ yéè pa mo rògùn lọ pọn mi ìgbà tí mo délé n ò rẹ́ni mi mọ́ omijé ń bọ́ lójú mi pòròpòrò alàgbà JIMI SHOLANKÄ akéwì ọ̀jọ̀gbọ́n olórin tí ń forin pàtẹ ọ̀rọ̀ mọ̀ràn olókìtì bí ọ̀bọ kò sí nígbó olóhùn orin bí olóbùrò kò sí níjù ká tó wá rìnrìn Jìmì ó digbó ká tó rẹ̀fọ̀n rẹ̀ ó dọ̀dàn ká tó rẹyẹ bí ọ̀kìn ọmọ SHOLANKÄ ó dìgbére ìjẹ̀bú ọmọ alárẹ̀ ọmọ alágẹmọ nígbó rẹ́mọ ọmọ onígbò mọ́ bá wọn dé ọmọ onígbò máwọ̀ àjòjì tó bá wọbẹ̀ dandan ni kó dẹbọra bó bá wù jẹ̀bú àwọn tiẹ̀ wíníwíní bó bá wù jẹ̀bú àwọn tiẹ̀ wíníwíní tó bá wá gùn jẹ̀bú á fi ìtókù sọ́dọ̀ agẹmọ JIMI SHOLANKÄ ọmọ ìrìnnìwà ọmọ onímọ̀ṣẹ́ àjínà onímọ̀ṣẹ́ ànádòru ọmọ àkárìgbò lóde rẹ́mọ. Ikú dóró ìbáṣe wípé a kì í kú láyé ará àgbàǹdà alàgbà JIMI SHOLANKÄ ẹlẹ́yinjú àánú onínú funfun bíi igbá ọmọlúàbí àtàtà ọ̀run rí rẹ o gbogbo ọmọ Yorùbá ń ṣẹlẹ́dẹ̀ lẹ́yìn rẹ gbogbo orí adé nílẹ̀ Yorùbá wọ́n ń ṣèdárò akọni ààrẹ Bọ́lá Ahmed Tinubu gómìnà Dàpọ̀ Abíọ́dún gómìnà Babájídé Sanwó-Olú àti gbogbo àwọn gómìnà Yorùbá pátápátá ń ṣèdárò akọni àgbàṣàgà ilẹ̀ Yorùbá evergreen music ń ṣèdárò akọni gbogbo ní tíátà pátápátá ẹ̀kọ́ ara fẹ́ra kọ ọ̀jọ̀gbọ́n akéwì akọ̀wé Akin Fátúndé òun náà ṣe lédè lẹ́yìn akọni Music Mind Group àti Oòduà TV Network UK ń dárò akọni alàgbà JIMI SHOLANKÄ ọ̀run rí rẹ o Olú Ayégbókìkí ló wípé ìbáṣe wípé a kì í kú láyé ará àgbàǹdà.